Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talents, fulfill your dreams. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Ti jẹun ń bọ́ lọ́mọ ẹ̀ wá wà. Fine girl. Fine girl. ń bọ́ lọ́wọ́. Fine girl. What? Hello? Ọmọdé, kí ló ṣe? Yeah! Morogo! Yeah! Ọmọ yẹn mi. Mo ṣe orí ṣe. Borokini.
Manager kí ló ń sọ? Wo kò ń ṣe nǹkan tí mo ṣe pè é nìyẹn. Ṣé bí mo ti sọ fún yín pé kẹ́ máa yọ owó nínú àkáǹtì mi fáwọn staff mi? Láti san salary wọn of course. Ẹ kí wá ló ṣẹlẹ̀? Because kò yẹ kí irú yẹn máa rí mi kó máa sọ fún yín pé wọn ò sanwó fóun. Wọ́n ti freeze account mi. Nígbà wo nìyẹn ẹ sọ fún mi? Kí ló ṣẹlẹ̀? Okay. Mo ti gbọ́. Màmá yanjú ẹ má worry. Ṣùgbọ́n. Wọ́n freeze account mi. Kí lẹ̀yin fi hàn pé mo lè ṣe? Báwo lẹ̀yin ṣe dé position tẹ́ wà? Ìbéèrè yín ò yé mi o. Nǹkan tí mò ń sọ nìyẹn. For a supposed leader, you surprisingly act feeble. Ẹ mọ̀ nǹkan tójú mi ti rí. So? I'm not feeble o. Èmi kọ́ lè máa parí mọ́. Ẹ jọ̀ọ́, driver, ó yá. Light fire. Put it down. Don't pass the guy. Tigers. Àwọn kí ló ń ṣẹlẹ̀ ń gbòòrò? Kí làwọn boys ń sọ ń gbòòrò náà? Our boys already saw anything. But our boys know say everywhere no punish. They no fit out anything. Wọ́n ti gba kádàrá ni. Ilé ìkọjá kan gba kádàrá. Àwọn ilé ìfúnká yẹn pèsè. Yeah. So nígbà tí mò ń sọ fún gbogbo yín gbà yẹn, mo ní bọ̀bọ̀ Dèjì yẹn ti slow jù. Ó kàn ń ṣe yamayama, gbogbo yín ní ti tèmi ti pọ̀ jù. Baba, no reason now. Kò ń ṣe pé à ń sọ pé ti yẹn pọ̀ jù. No go think am like that. You understand? We know say that seat na your seat exactly. Correct. You understand? Correct. We just dey wait for the appropriate time for you to ascend that seat. That time we go talk go. Na we dey wait for. Àkọsá rẹ̀ kẹ́, àdúrà sọ̀tún ló wá sọ. Ẹnu yín ti pọ̀ jù. Ẹlẹ́nu ni gbogbo yín. Ẹnu yín ti pọ̀ jù. Baby you, how far? Kí lorúkọ ẹ náà? Divine. Ṣó ti rókù rí? You might feel like I feel light. Òkú bẹ́ẹ̀ ni ṣó ti rókù rí? No, chill, look at me like. Ẹ̀rù ń bà wọ́n ni. Ẹ̀rù ti ń bà yín. No. Má yẹ kẹ́rù bà ẹ́. Tí ò bá rókù rí, ṣó máa like láti rí ìbọn abẹ́ mi. Kí ló ṣe ẹ́ tó ń gbọ̀n? Kí ló ṣe? Kí ló ṣe ẹ́? Wọ́n ní ṣo ti rókù rí, ó dẹ̀ ṣe ẹ́ mọ̀. Okay. Ọmọ náà wà. So I'm hungry. Ọmọ yóò mú kí ní ẹ̀dùn rárá nù. Ọ̀gá ẹni tí mi fọ̀rọ̀ ikú gbọ́ dẹ́rù bọ́ mẹ́yìn náà. So mi ò mọ̀ nǹkan tí mò ń ṣe nìyẹn, orí mi ò pé. Àgbà tí mi ò yá wèrè, màá sọ àti bóyá ò pé. Ok, mi ni mo yá wèrè. Rárá ṣá. Sórí ọ̀rọ̀ wèrè tó ń sọ yẹn gangan ọ̀rọ̀ yẹn ló máa padà kó báyìí. Ọ̀rọ̀ yẹn gangan ló máa padà kó báyìí. Ó mọ̀ nǹkan, rán mi létí kí n pump bullet mẹ́wàá fẹ́ ẹsẹ̀ òsì ọmọ yẹn. Àbádá wọn ló bí iṣu abẹ́gà. Haile. Baba, hold on. Leave on. Baba, open boot. You go hear am today. We just open am. You, they send you go. Enter. Baba, hold on. Kí wá ló dé? Kí ló lè tó yẹn tó ń pa gbogbo àdúrà ariwo yẹn? Kí ló ṣẹlẹ̀? I had a bad dream.
Whoa. You honestly need to calm down. You really need to calm down. I know exactly how you feel, but I can't continue to live like this. I'm tired. This whole thing is killing me. Calm down. It's only a dream now. Hey, just calm down. I am here with you. Whatever it is, I am here to tread the road with you. So calm down. This is beyond crossing the line. I am serious. I'm serious. Each time maybe I need to be alone. We are king tira mi monu because to think, and I don't know. See, calm down. I know exactly how you feel. Okay? Shori bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn. O ní bílí pé ńgbà mi báyìí náà, èmi náà kàn dédé rí Debbie ni. Lójú àlá, a kàn dédé yọ sí mi. Má kàn pariwo tàbí kẹ́rù bà mí. But ọmọ mi ni, I miss her. So I understand when I see her face. Oh, guys, so is you. O máa need láti calm down ni. Irú àbúrò ẹ̀rọ nkẹ́ tó kú yẹn sìn. I know exactly how you feel tó bá ń rí. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ká dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé bẹ́ẹ̀ ni tó ṣekú pa ń sìn? He's already rotting in jail. Justice is served. So ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Tọ́lọ́run ò tẹ̀ jẹ́ kó get away with it. You are going to be fine, and I am here with you. Okay. Baby, please don't cry. I'm just Omo wan be now. Oh my God. All right, calm down, baby. Hey! Mommy's here. Sean, yeah, yes, ma. They were really impressed. Benny, yeah, that means I'm in. Marty destroy and make carton koto mon koto bound. Sean, ma. Yes, ma. Hello, baby. Omo news wow and good news ni. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Olórí ò fẹ́ pé ò fẹ́ sọ̀rọ̀ àbí ò fẹ́ sọ ẹ tó rán ẹ tún wò yamayama. Ẹ sample wèrè kẹ́tẹ́ kó mọ what's up. Sample ẹ̀. Sample ẹ̀. Aláyé ló ń bọ̀ ẹ̀. Wà tó gbọ́ràn sí. Ṣùgbọ́n àwọn bá ẹ sọ lẹ́rọ̀ ò ń ṣe yamayama. Ṣe bẹ́ẹ̀ ni pé Ọlọ́run wà lẹ́yìn ẹ̀. Wà tó dá nǹkan mọ̀ láìpẹ́. Ó ti tó. Ṣé o ti ready láti sọ̀rọ̀? Kí lorúkọ ẹ? Ẹ jẹ́ ká na bọ̀bọ̀ yìí dáadáa, yóò tí ì jẹ́ bọ̀bọ̀ yìí. Ẹ jẹ́ ká na bọ̀bọ̀ yìí. Wọ́n bá ẹ sọ̀rọ̀ ṣó lè dáhùn ni. Young man, just give me a name. I won't kill you. Ṣọ́ra àwọn tó ràn ẹ́ wá wọn kí ẹ̀ ń pa ẹ̀. No. Fún mi ní orúkọ. I won't kill you. Wọ́n bá ẹ sọ̀rọ̀ ṣó lè dáhùn ni. Fún mi ní bọ̀n yẹn. Fún mi ní bọ̀n yẹn. Ẹ já sí o.
No, sir. No, sir. Ẹjọ́ sá. Ìwọ́riwo. Yama. Ẹjọ́ sá. Ṣé ti ready láti sọ̀rọ̀? Ta ló rán ẹ wá? Give me names. Sórí nǹkan tó fi ń ṣe ọmọkùnrin máa sọ di tomato paste mọ́ ẹ lọ́wọ́. Ta ló rán ẹ? Mr. Mo ni Ajá tó bá wọlé ti ẹkùn tó bá fojú di ẹkùn ẹkùn máa fẹ́ jẹ́ ẹwẹ̀. Ọmọ. Maso. Ọmọ rán ẹ wá. Ṣé Umo ò sọ fún ẹ wípé ajá tó bá wọlé ti ẹkùn ó yá jásí ọ̀rẹ́. máa fẹ́ jẹ́ ẹwẹ̀. Pátá kókó wèrè dànù. Ẹ pọ́ wèrè. Borokini. No, that is not a good option. But ẹ mọ̀ pé mo máa fit in perfectly. Emeka kì í ṣọ̀dẹ̀. He will want to test your loyalty. And I'll do whatever he says. Yes, sir. You will do whatever he says. Whatever he says. Whatever he says. What if he says you should kill me? Oh, no, sir. That would never happen. I am loyal to you. I can never do that. Because I want you around. I feel less vulnerable. But, sir, what are our Gawain, sir? Surely, ọ̀rọ̀ àwọn ìjọba wa yẹn, sector within sector within sector tó máa ń ní ẹ̀, ó ti fi àyè kó má sí transparency, ó ti fi sílẹ̀. Just my own point, sir. Me trust lady, yes, sir. Good. You should not trust anyone in uniform. As far as they are concerned, we are criminals. We don't trust them, they don't trust us. Is there any chance that we might have to take her out someday? No. You don't need that. Understood, sir. So that's how it is. I don't know. She used to want that stuff. No, I'm all right with this. Just that I don't know if they make prawns or lobster here. Okay, you look tired. You even need a massage. Yeah. Come on. Junior Lawson. Eh? Oh my God. Ma'am, how are you? Ọjọ́ mẹ́ta o. Ọjọ́ mẹ́ta ni kọ́kọ́. Ogún ọdún. Ogún ọdún. Look at you. Ṣé ṣì wà ní town ni? Town náà la ṣe wà. Ẹ̀yin náà lè béèrè wa, àbí? Béèrè yín. Béèrè yín. Yes, now. Ṣé béèrè mi ni? Hey. Is this your wife? No, just a friend. Sorry. This is Lara, okay. My friend. Oh. And Lara, this is also a friend. It's nice to meet you. Oh, wait outside. What? Well, I must confess you have a very good taste in women. Come on, you know me, man. Yeah?
Mo akíní mi náà. Ẹnu ẹ pọ̀ ẹnu yìí ṣá ní kíni. Túnú tí n bá big up ara mi, ta ló fẹ́ big me up? No, ta ló fẹ́ big me up now? Junior. No. By the way, what have you been up to? The same. The same. Ajẹ́fẹ́tọ̀ gbogbo ènìyàn. My dear, ṣé mo tún níṣẹ́ mi tí mo ṣe ní iṣẹ́ yìí náà ni? Now. Bóyá kò tètè wá máa lọ torí àǹtí a friend wọ́n ti máa bínú báyìí. Ẹ̀fẹ́ wàhálà tètè máa lọ. Okay. I'll leave. So, but you see, it's that same number, right? It's number. Yeah. So I'll call you. She didn't before a friend. Binusi. Unnecessary tètè máa lọ. I'll see you, eh? All right, dear. So let me give you. It's a budget. Junior. Beautiful as always. I'll call you. All right, dear. Mark my phone. I've heard you. I'll call you. Okay. Junior. Kábíyèsí, ṣé bẹ́ẹ̀ ò gbàgbé pé èní ni a ní a máa lọ yọjú sí àwọn tí wọ́n fẹ́ bá wa ṣe ètò ilẹ̀ yẹn kí akẹ́yìn náà lẹ́ni kí n rán yín létí. Mi ò gbàgbé. Àwọn kò ń ṣòní. Kò tún ṣe èní mọ́ kábíyèsí. Ọ̀dà kò burú ìgbàkigbà tẹ́ bá tún fi sí. Mo ṣetán láti ṣíwájú láti lọ. Àmọ́ kábíyèsí, èmi ṣì ní bàbá ńlá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ṣẹ́rí bínú mi ṣe wà yìí, ọ̀rọ̀ kúnnú ẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ tó lè jẹ́ kí ìlú kó ní lọ síwájú, kó ní tẹ̀síwájú, ó wà nú mi. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí í ṣe láwẹ́ fún yín. Ṣẹ́rí ṣé kí n bẹ̀rẹ̀ sí í ṣe láwẹ́ látorí ọ̀rọ̀ ṣe pọ̀ gan-an. Ọba Jírò. Ó ti tó. Ẹ kàn ń ka gbogbo ẹ̀ látàárọ̀ bí ẹni ń kéwì. Tó bá yá, a máa gbẹ́sẹ̀ lé gbogbo yẹn. Àmọ́ ọ̀rọ̀ mi wà tí mo fẹ́ kẹ́ bá mi jírò. Ẹ ká sì gbé tọ̀dọ̀ mi yẹn sẹ́gbẹ̀ẹ́. Ṣùgbọ́n tọ̀dọ̀ tí ní ká jíròrò kò sí wàhálà. Gbogbo tẹ́ bá fẹ́ sọ, à jíròrò lé lórí. Are you serious? Yes, so. Just like that? Just like that. But really, we have to go through some, training process before we resume the work. So, okay. Mama, we're away for some time. I won't be available like that, coming on and go. Yeah. I'm so happy for you. You should, baby. Okay. Happy for you. That's what's up, man. Yeah. And hopefully, they get to transfer you to somewhere far away from all this place, Yeah, I hope so too. Yeah. Lara, are you okay? Yeah. Lara, come on. Junior, mo wà okay. No, but kò sí nǹkan kan. I know you too well. Ojú ẹ ò jọ ẹni tó wà okay now. Junior, mo mọ oríyàn tí mo jẹ. Mi ò ń ṣèyàn báyìí. Mi ò lè jẹ́ kó máa tàn mí, kó máa jẹ́ kí n feel special. Nígbà tí mo mọ̀ pé random thing tó máa ń ṣe. She means nothing to me. Trust me. Oh. She's an old friend. Old friend? Yes. You seem to have a lot of old friends. Lara, come on. She means absolutely nothing to me. She's an old friend. I promise you there's nothing between me and the girl. Oh, really? Yes. What do you mean? Trust me, Lara. Come on. Come on, smile for me now. Smile. Try to. Borokini. Kábíyèsí, ẹ wò nǹkan tí mo wá rí yín fún òpin náà. Ọ̀rọ̀ lórí máìmì tí àwọn ìjọba dá dúró fúngbà díẹ̀ ní látọjọ́ yìí o.
mo fẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ká tètè bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ kábíyèsí ẹ wò ìgbà tó ń ṣiṣẹ́ lórí ilẹ̀ yẹn àǹfààní táwọn ará Àpàkúrọ̀ jẹ lórí ilẹ̀ yẹn máa pọ̀ gan gidi ẹ má jà dàdúró ẹ já bẹ̀rẹ̀ báyìí. òótọ́ lẹ sọ. torí bí mo ṣe wà nǹkan tèmi dúró dé ń sìn ni pé káwọn ìjọba kò gbé embargo kúrò lórí ilẹ̀ yẹn báyìí then I will coordinate every other thing nǹkan tó yé mi gbogbo ẹ̀ ló yé mi kábíyèsí. gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn gbogbo ẹ̀ kò yé mi tán àmọ́ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ lẹ́yìn iṣẹ́ ti ń lọ lórí ẹ̀. lọ lórí iṣẹ́ wo ilẹ̀ wo nìyẹn kábíyèsí. èmi gangan fúnra mi mo ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yẹn in fact mo ti involve government. bẹ́ẹ̀ni in fact èmi gan ni mo máa supervise ẹ̀ fúnra mi. ẹ̀wọ̀n kábíyèsí kò ń ṣe àti supervise gangan ẹ jẹ́ kí èmi ti lé experience ẹ jẹ́ kí ẹ jẹ́ bóyá kí head team yẹn or something. experience tẹ́lẹ̀ ní gan kí ló dé tó ṣe bá nílẹ̀ yẹn in the first place. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. mo ráyé mo sá o mo bẹ̀rù ayé ayé tó tó àkàmọ̀ra wọ́n á fẹ́ ọ nímú wọ́n á fẹ́ ọ lójú àmọ́ wọn ò fẹ́ ọ dénú. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ.